On a where enioba ẹ̀yin ẹ̀hìn ayá mugbótọ̀ ẹ̀mí àwòyá bẹ̀rì wáyé ẹ̀mí ó bọ̀ yáwó ẹ̀mí ẹ̀wọ̀n yáwó on a where ẹ̀dó ẹ̀yin ẹ̀hìn akínyẹ̀ nìkan ẹ̀yẹ́ òkínyẹ̀ wéyẹ ọ̀jọ́ ẹ̀mí ò yáre ẹ̀mí ẹ̀wọ̀n yáre. Erun dawe uhun na le nika ogima logo ne nika o mana gie we na hien do fefefe o na hien do nigan o te do na hien nigan ne nika o mana gie on mana gbina ye gbine egbe gbina ni emi a o ya beri waye emi o bo yawu emi enwa yawu agbọn agbẹ ẹ̀rín asi ọ̀sá èkéná tó tájì ọ̀hìn akẹ́kẹ́ yìí mi ò bọ́ yá sùn ẹ̀dẹ̀ ní náírà wá kọ́má náà wẹ̀ ẹ̀dọ́ ẹ̀yìn ìyẹn ó nìyẹn kí ẹ nìran ọ̀má ní ọ̀rẹ́ òtẹ́dọ̀ra ọ̀rẹ́ ẹ̀wébò ẹ̀mí ẹ̀wọ̀n kí á gbà ní erun dawe uhun ni nika ogie uhun na gi owo kan egbo wo kan uhun ni nika ogie okin eweye eyin ano so pon pa no enika o ma gie we na hien do ni ran enika o ma gie we na mu edo gboto enika o ma gie we na ye ni oba ya ku erun dawe enwunye ọmọ ya kú ọmọ yivie kwera kú àwànà kọmakọma nọrịrị ahị n'ọgwẹ ìyẹn ó nìyẹn kí ẹ do nìran ẹmí ẹwà yáwù agbọn agbẹ ẹmí àṣẹ ọsà ọkìn òkìn ọba yébọ ya bali èmọ yìí hu ẹhìn èrè ọkìn ara nọ èrún dáwẹ ẹdógi àfiwèrè edogi awerie enika woni yotone egi awerie mi nu kian me go se mi nu kian wegbe se awegbe na bie ason are yoma mi nu kian wegbe se edogi awerie mi nu kian popular se o tagbo na fefefe edogi awerie obo kin o ohen ukin o oso ukin o azen ukin o epasito ukin o imam ukin o kemi nu rira kin ekin agba ye nu ezagazaga ekin afo webuwa ezagazaga webun wana duikoni wana sikoko ne wana we oke eriokin agaje na mu edogboto ekpe izagazaga ila we gbai o ila wa gbe awegbe la marie edogi awerie ni kao ni ma osanogo duwa ni mudi anedo fefefe iyan vie iriono